Ìjàmbá ọkọ̀ mú ẹ̀mí èèyàn 11 lọ lójú ọ̀nà Marosẹ Eko sí Ìbàdàn. Ó kéré tán èèyàn 11 mà ti jáde láyè látàrí ìjàmbá ọkọ̀ kan tó wáyé lójú ọ̀nà Marosẹ ìlú Èkó sí Ìbàdàn. Ìròyìn ní nǹkan bíi aago 5 ìdájí ọjọ́ Ìṣẹ́gun ó ní ìjàmbá náà mà wáyé, èyí tó kan ọkọ̀ akérò Toyota tó ní nọ́mbà FKY898YF tó ń bọ̀ láti ìlú Kano àti ọkọ̀ tipa tí wọ́n fi ń kó yẹn rìn. Nínú àtẹ̀jáde kan tí Florence Okpe tó gbẹnusọ àjọ FRSC ìpínlẹ̀ Ògùn tó fi léde ó ní àpapọ̀ èèyàn 18 ó lè jàmbá náà ló mọ̀kàn. Àtẹ̀jáde ọ̀hún ni ọkùnrin ni gbogbo àwọn tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ nígbà tí àwọn ọkùnrin méje míì tí wọ́n farapa yánnayànna Okpe sọ pé ní kété tí ìròyìn ìjàmbá náà tó tú àwọn létí òun làwọn mà sáré tètè lọ síbẹ̀ láti dóòlà àwọn tí ọ̀rọ̀ náà kàn tí wọ́n sì kó àwọn tó ṣèṣe lọ sí ilé ìwòsàn Famabisi tó wà nílùú Ìbàfò. Èèyàn 10 ló kọ́kọ́ jáde láyè nínú ìjàmbá ọ̀hún tí àjọ FRSC kó wọn lọ sí ilé ìgbókùpamọ́sí tó wà nílùú Ṣàgámù. Àmọ́ ó ṣeni láàánú pé lẹ́yìn tí wọ́n kó àwọn méje tó ṣèṣe dé ilé ìwòsàn tán ó ní ọ̀kan lára wọn mà tó jẹ́ Ọlọ́run nípè, èyí tó mú kí àpapọ̀ iye àwọn èèyàn tó jáde láyè kí wọ́n di 11. FRSC ní ìjàmbá náà ó jẹ́ ohun ìbànújẹ́ tó jẹ́ pé ó báyàn lọ́kàn jẹ́ gidigidi gan. Ó wá rọ àwọn onímọ́tò pé ẹ rọra máa sáré lójú pópó. Àjọ náà wá gba àwọn awakọ̀ níyànjú kí wọ́n máa sinmi ìṣẹ́jú 15 ó kéré tán lẹ́yìn tí wọ́n bá ti wa ọkọ̀ fún wákàtí 4. Lẹ́yìn náà ló bá mọ̀lẹ́bí gbogbo àwọn tó jáde láyè àtàwọn tó farapa ó bá wọn kẹ́dùn kọ́lọ̀ ń dákun kó máa pa àlọ́ àti àbọ̀ èmi àti ìmọ̀. Àdúrà gba Olúwatóyìn oníròyìn yìí ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.